bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ ní láti wà very careful. Kí ló dé tí àgbàlagbà yín sọ̀rọ̀ bí èwe? Kí ló dé tí ẹ dá àwọn ọ̀tá yín mọ̀ yàtọ̀ sí àwọn ọ̀rẹ́ yín? Kí ló sún yín dọ́dọ̀ Alhaji Ọ̀kanlọ́mọ? Wáyé tẹ́ ṣe máa pe Alhaji Ọ̀kanlọ́mọ lẹ́ni tẹ́ mọ̀ wípé òpòrò ayé àti ọ̀run ni. Ẹ̀yin náà wo adúrú irọ́ bàǹtàbàǹtà tí Alhaji Ọ̀kanlọ́mọ pamọ́ yín. Nǹkan tí ẹ sọ wọ́n ní ẹ sọ. Wọ́n lọ dọ́kítọ̀ fídíò yín láti lè mislead àwọn èèyàn tí wọ́n dẹ̀ mọ̀ wípé ẹjọ́ ẹ̀yin àti ọba ó wà ní court. Ẹ̀yin èèyàn ẹ̀yin náà wo fídíò yìí kẹ́ ẹ rí bí Ọ̀kanlọ́mọ bí wọ́n ṣe dọ́kítọ̀ fídíò ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ṣé wọ́n ní gbogbo tí mò ń sọ yìí ẹni ìmáàmù tó lé àgangan mo ti wá fìdí ẹ̀ múlẹ̀. Ẹnu ìmáàmù tó lé mo ti fìdí ẹ̀ múlẹ̀. Ní ìgbà tí ọba àkọ́kọ́ Ṣọ̀ún àkọ́kọ́ fún ìmáàmù tó lé lóyè tó di pé ìmáàmù yẹn ṣípò padà ọba yẹn ṣípò padà tí wàhálà ṣẹlẹ̀ láàárín ìmáàmù tó lé àtàwọn fámílì Ayílára tí wọ́n ń sọ̀rọ̀ pé ọmọ ọkọ ni kò ń ṣe ọmọ àlè ni kò ń ṣe ọmọ ọkọ kò kàn ẹ́ ni tí wọ́n ń sọ̀rọ̀ láàárín ara wọn. Ìmáàmù tó lé fún ara rẹ̀ ló wá sọ lórí mímbàrí wípé bó ṣe ń pariwo yẹn o kò sẹ́ni tó lè yọ òun nípò ìmáàmù àfi Ṣọ̀ún nìkan lè yọ òun. màá pìlẹ̀ ń sìn o. Ìmáàmù tó lé á ní pé kò sẹ́ni tó lè yọ òun nípò àfi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ìgbà wọn ọ̀rẹ́ tí ìfi Ṣọ̀ún jẹ́ o. Ṣọ̀ún mi ò tí ì dé ńgbà yẹn o. Ṣọ̀ún àkọ́kọ́ tó kú wọn ò tí ì jẹ́ Ṣọ̀ún mi. Ni wọ́n mú tẹ́lẹ̀ ọ̀rọ̀ ó ṣòro sọ ọ̀rọ̀ láti sọ lórí social media ìgbà pé àwọn kan ti bẹ́ẹ̀ ṣàjálà rẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀. Àfọ̀kọ́tà ò bẹ̀rẹ̀ dá sí làwọn ò ní rí àwọn máa wá jáde àbọ̀wọ̀ tí ìgbà ní stress. Nígbà tí mo ṣe ìtẹ́ mi ti fẹ́ ṣe bẹ́ẹ̀ rẹ̀ lánàá mi ò ní táìmù lánàá mo dídí fún wa ní táìmù mo wá gbogbo àwọn fídíò tí mo need mo dẹ̀ rí gbogbo ẹ̀. So that ìmáàmù tó yá fún ara rẹ̀ gbogbo tí mò ń sọ yìí tó ń dàrú mọ́ wọn lójú yẹn wàá gbọ́ lẹ́nu ìmáàmù tó yá fún ara rẹ̀ nísìn. Ìmáàmù tó yá ní pé ẹni tó lè yọ òun nípò ìmáàmù yìí tí constitution ìlú wọn fàyè gbà kó yọ òun Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ìmáàmù tó wá sọ ọ̀rọ̀ yẹn wípé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò dẹ̀ ní dé ìmí ò ní dé kó wá yọ òun torí kò ní fẹ́ baṣẹ́ bàbá rẹ̀ jẹ́ wàláì. Ọ̀rọ̀ tí Ìmáàmù tó yá sọ yẹn òdìdí ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n tí Ṣọ̀ún yẹn bá dé tó bá ní òun fẹ́ lọ sí òun fẹ́ ṣe ẹnìkan ò lè mú o tó bá ní gún bàbá ẹni máa jó tó bá lẹ́nu kò jó mọ́ kò sẹ́ni tó máa mú o. Ìmáàmù tó yá ta ló lè yọ ìmáàmù ẹgbẹ́ lẹ́nu Ìmáàmù tó yá ta ló lè yọ ìmáàmù bísímìláì. Ẹ má bínú fídíò yẹn ibi tí mo ti ń wá ó ti ń dọ́gbọ́n scratch ibi tó ti ń sọ̀rọ̀ pé ẹni tó lè yọ mí wọ́n ti ń gé bẹ̀rẹ̀ but máa padà rí fídíò ẹ̀rọ gan-an o. Ọ̀rọ̀ tí ìmáàmù tó lé à ń sọ nígbà yìí ni pé ẹni tó lè yọ ìmáàmù kó lórí ipò èmi ò ní kọ́ ìmáàmù tó lé àbọ̀ tí ìmáàmù tó lé àgbẹ̀ ọ̀rọ̀ yẹn kó tó di pé Ṣọ̀ún eléyìí jẹ́ ní o ni wọ́n ti ń fa wàhálà yẹn láàárín ara wọn o. Tó ti fa wàhálà yẹn o fún ara ìmáàmù tó lé ẹni tó lè yọ ẹ tún gbọ́ dáadáa o bísímìláì ẹ farabalẹ̀ gbọ́ dáadáa ẹ rí pé ọ̀rọ̀ ẹ̀ ń sweet but wàá mọ̀ pé irun tí ìmáàmù tó lé à ń sọ kò dàrú ẹ tún gbọ́ bísímìláì.
ẹ tún gbọ́ bisimilayi. ṣáwa náà ti rí bí Alhaji Ọ̀kanlọ́mọ atúrọ́ tàbí èlùbọ́ bí wọ́n ṣe tọwọ́ bọ fídíò ìmáàmù Ògbómọ̀ṣọ́ láti lè bá mislead àwọn èèyàn. Nínú fídíò yẹn ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń ṣàlàyé nípa aáwọ̀ tó wáyé láàrin bàbá Pákòyí àtàwọn fámìlì wọn. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń ṣàlàyé nípa ọgbọ́n tí wọ́n lò tí wọ́n fi yanjú aáwọ̀ náà nígbà tí ò tí ì síjà láàrin bàbá Pákòyí àti ìmáàmù Ògbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá wo fídíò yẹn dáadáa ẹ rí i pé àwọn ibìkan bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ kí ohùn ìmáàmù Ògbómọ̀ṣọ́ jáde. Àwọn ibi tí ohùn ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti jáde yẹn ibẹ̀ ni ìmáàmù ti dákọ bàbá Pákòyí. Ṣùgbọ́n Alhaji Ọ̀kanlọ́mọ atúrọ́ tàbí olùbọ́ àgbà yahoo wọ́n gbìyànjú láti make sure wípé àwọn ibẹ̀ yẹn kò jáde síta. Ẹ wá jẹ́ kí n play original video fún yín tẹ́ fi mọ̀ wípé òpòrò ayé àtọ̀run òun làlájì Ọ̀kanlọ́mọ. ṣe rí irú experience ọba wa ń ní èmi náà ní similar experience nígbà tí mo di imam. ẹ jẹ́ kí n share experience mi sọ́rí ẹ jẹ́ n sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó yẹ ká máa educate ara wa. ìgbà tí mo di imam wọ́n wá sọ fún mi pé kí n yọ ajá náà sí kí n yọ arọ́wà sí kí n yọ làdáni. bẹ́ẹ̀ ni gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí ẹbí wọn léèrè wọ́n mọ̀. mo ní kí ni rísì tí mo fi máa yọ wọn. wọ́n ní ìmáàmù tó bá dé ló máa ń fi ẹni tó wù ú jẹ. tó mo sì sọ fún wọn categorically mo lé mi o government is a continuum. bàbá tó kú òun bẹ̀ lánàá bàbá mi ni tí n bá fi yọ wọ́n níjọ́ tèmi náà bá lọ tẹ́lòmíì débẹ̀ gbogbo tèmi náà ṣe lẹ́ni tó bá débi ọ̀ parẹ́ ní yọ wọ́n. ìgbà tí pressure yẹn pọ̀ lórí mi mo lọ́dà ẹ mú ọjọ́ mo fẹ́ wé yín láwà ní. wọ́n ní ajánásì kan òwe láwà nínú Ògbómọ̀ṣọ́ èmi ó sì já kọ̀kọ́ tèmi ó wé. aráwà sí òwe rí èmi ó já kọ̀kọ́ tèmi ó wé. ǹjọ́ mo ti ṣe bẹ́ẹ̀ lọ́tẹ̀ pé ẹyọ wọn ti pin mo wé láwà ní làdáni ǹjọ́ mo ti ṣe bẹ́ẹ̀ lọ́tẹ̀ ẹyọ wọn ti pin ẹ pinnu ọ̀tẹ̀. lẹ́yìn yẹn ẹyẹ ń tún wé eléyìí ó surprise yìí àwọn ilé Pákòyí kọ̀wé wá táwọn ò fẹ́ Pákòyí mọ́ bẹ́ẹ̀ ni ìwé yẹn wà lọ́fíìsì mi èmi kọ́ ni wọ́n àdírẹ́sì ẹ̀ sí wọ́n àdírẹ́sì lẹ́tà yẹn sí ìmọ̀ wọ́n àdírẹ́sì ẹ̀ sí Ṣọ̀ún in council báwọn ò fẹ́ Pákòyí mọ́ lórí oyè wọ́n sì kọ àwọn rísìn táwọn ò fi fẹ́ mọ́ èmi ò lọ ọbẹ̀ wọ́n mú wá fún mi mo pè wọ́n láwọn ò fẹ́ náà níṣẹ́ mo sì fi wọ́n lẹ̀ bàbá àrí àgọ́ wa rán ni sí mi ọ̀rọ̀ tó bá jẹ́ rọ́ọ̀là ìlànà ìṣẹ́nu kọ́kọ́rọ́ sọ bàbá àrí àgọ́ rán ni sí mi wọ́n ní sáwọn lè Pákòyí dọ́dọ̀ mi mo ní wọ́n dọ́dọ̀ mi tó ọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí ni imam ẹ lọ yanjú ẹ̀ mo sì ní ẹ ṣeun ńjọ́ náà tí mo ti gba ọ̀rọ̀ yẹn kúrò lọ́dọ̀ bàbá wa àrí àgọ́ kò padà síbẹ̀ tí mo fi yanjú ẹ̀ kò padà bẹ́ẹ̀ ẹ bàbá wa àrí àgọ́ léèrè bóyá ọ̀rọ̀ padà sọ́dọ̀ wọn tí mo fi yanjú ẹ̀ bí mo ṣe kéré tó yìí mo yanjú ẹ̀ mo pe gbogbo ilé Pákòyí sọ́fíìsì mi wọ́n sì dé wọ́n rojọ́ ìtàn pọ̀ gbà wọ́n pa gbogbo ìtàn wọn tán mo lé ẹ ṣeun ṣé ẹ fẹ́ gbọ́ tí wọ́n láwọn fẹ́ gbọ́ àkọ́kọ́ èmi kọ́ ni mo fi Pákòyí jẹ mi lè yọ 1 2 àrí àgọ́ kọ́ ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn náà ò ní yọ Pákòyí ó di méjì ẹni tó lè yọ Pákòyí Ṣọ̀ún ni àṣìtì ìjẹ Ṣọ̀ún ẹ tún wá gbọ́n tí mo fẹ́ wí
Ṣọ̀ún bá dé Ṣọ̀ún ò ní yọ pàákò yìí nítorí pé iṣẹ́ tí bàbá wọn ṣe é lẹ̀ ni wọn ò ní bàjẹ́. mo wí fún ọ nìyẹn o mo wá sọ fún wọn pé kí wọ́n á lókùn tẹ́ fẹ́ ṣe wọ́n láwọn á lọ court mo ní yes ẹ máa gbọ́ mo ní ẹ máa lọ court ṣùgbọ́n ẹgbọ́n tí mo fẹ́ wí bẹ́ẹ̀ bá lọ court bí kóòtù bá yọ pàákò yìí kóòtù kọ́ ló fi pàákò yìí jẹ bí Ṣọ̀ún bá ní kí pàákò yìí máa jẹ lọ ń jẹ lọ nù Ṣọ̀ún ò sì ní ọmọ jẹ mọ́ yọ ọmọ jẹ lọ nù bí mo ṣe paná ọ̀rọ̀ nìyẹn nígbà tó fẹ́ jagbára mi lọ mo pa àwọn àgbààgbà mùsùlùmí sí a sì paná ẹ̀ bá a ṣe paná ẹ̀ dàárọ̀ yìí nìyẹn. ẹ̀yin ò wá lè gbogbo yín ẹ̀ lè fún bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní the same advice ẹ wá ń dà wọ́n láàmú ẹ̀yin ní Ọlọ́run. ṣáwa náà ti rí wípé òpùrọ̀ ayé àtọ̀run òun ni Alhaji Ọ̀kanlọ́mọ wọ́n dọ́kítọ̀ fídíò alákọ̀ọ́kọ́ yẹn láti fi lè bá mislead àwọn èèyàn wọ́n fẹ́ lo fídíò yẹn láti fi implicate Imam Ògbómọ̀ṣọ́ Imam Ògbómọ̀ṣọ́ ṣẹ́yìn náà ti rí bí Alhaji Ọ̀kanlọ́mọ bí wọ́n ṣe ń twist ọ̀rọ̀ yín kí wọ́n lọ fẹ́ sun yín dé ọ̀dọ̀rú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn tẹ́ ẹ mọ̀ pé gbogbo ilé ayé tiwọn irọ́ ni wọ́n fi ń pa àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n bẹ̀rù àtúnbọ̀tán tí wọ́n bẹ̀rù ọjọ́ tí ó kù àwọn nìkan nínú sáré àwọn tí wọ́n bẹ̀rù ìyà ọjọ́ gbèǹde àlùkìyámọ̀ kí ló dé tẹ́ wá ń perú ẹni yẹn àwọn tó wọ́n fún yín lámọ̀ràn pé kẹ́ ẹ pè wọ́n àwọn yẹn ò ṣe dáadáa o kìí dẹ̀ ṣe gbogbo àwọn tó bá sọ fún yín pé kẹ́ ẹ máa pè àwọn yẹn náà ilé mọ̀ tẹ̀ lọ́rọ̀ wọn ẹ má bẹ nìkan kan mọ́ lópin ìgbà tẹ́yìn bá ti mọ̀ pé orí òdodo lẹ́wà tí ẹ̀dẹ̀ rẹ́dì láti compromise tẹ́ ẹ gbà pé òdodo lẹ́ẹ̀mọ́ sọ ẹ lọ́tà ẹ sì lè dá lọ́wọ́ gbogbo àwọn èèyàn ẹ jọ̀ọ́ Imam Ògbómọ̀ṣọ́ ẹ má pe ẹnìkan kan mọ́ ẹ má bẹ ẹnìkan kan mọ́ ẹni bá fẹ́ bínú ẹ jẹ́ ó bínú kó forí lálẹ̀ ẹni tí ó bá láìkì yín ẹ má jẹ́ ó láìkì yín tí Ọlọ́run ọba àlékè ọlá bá ti ń bẹ lẹ́yìn yín kò sí tẹ́nìkan kan lè fi yín ṣe kò tí ì wá tán síbẹ̀ o Alhaji Ọ̀kanlọ́mọ atúrọ́ tàbí èlùbọ́ wọ́n tún parọ́ mọ́ Malam Yusuf ẹ̀yin náà ẹ̀wòrọ́ tí wọ́n pa mọ́ Malam Yusuf Akadib. Ṣọ̀ún yóò wá rẹ́bí àti yẹ ìmọ̀mù tọ́líà o aksan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ káàbà àbòsí ò dá o tó nígbà tí àwọn bàbá rọ́bítà sọ́rí tí wọ́n ń gbé àwọn ìgbìmọ̀ dìde tí wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́ tí bàbá Ṣéhù Ṣúgà bàbá àtọ́gbà góòdì náà tẹ̀lé wọn tọ́lìdì wọn lọ nígbà tí wọ́n ṣe interview fún ọba Ṣọ̀ún sọ nínú interview ẹ̀ wípé ọ̀gbà tí wọ́n gbé ọ̀rọ̀ wá òun ò rẹ́bí àti yọ ìmọ̀mù tọ́líà o òun ní kọ́ lọ yanjú ọ̀rọ̀ yẹn láàrin ara wọn bóyá kọ́ tó máa pín inú yẹn kí tó bá pé àwọn ìdílé ayé láti pé ẹni báyìí nìdílé ọmọ ìdílé àwọn ẹni báyìí kò ṣe ọmọ ìdílé àwọn ọba yẹn sọ nínú interview yẹn ń gbà yẹn pé òun pè mọ́mù tọ́lẹ̀ kódà òun mú mọ́mù tọ́lẹ̀ lọ sí iná living room òun ìmọ̀mù ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹni bá jẹ́ máa yanjú ẹ̀ o bóyá kẹjọ máa pín kí o òkú yé mọ́mù ṣùgbọ́n àwọn agbọ̀rọ̀ dùn tí wọ́n mọ ẹjọ́ pẹ́pẹ́ ayé tí wọ́n ò ju ẹjọ́ lọ náà padà lọ sí Ògbómọ̀ṣọ́ náà lọ sọ fún ìmọ̀ọ́mù tọ́líà wípé kó má wọ́ọ̀rì àwọn rédíò àti bá a gbé kábíyèsí lọ sí kóòtù àwọn ta ni mo ti mọ̀ lórí ọ̀rọ̀ fídíò yẹn o àwọn ta ni àwọn lélẹ́yìí àwọn tó padà fẹ́ lójú lélẹ́yìí o àwọn nìyẹn o. On behalf of the Academy of Islamic Propagation and on behalf of the legal team, Bàbá wa Barrister US Imam wà lórí ìjókòó. Nínú àánú Ọlọ́run, nínú òfin, nínú iṣẹ́ amòfin, wọ́n ríwájú, wọ́n rẹ́yìn, wọ́n rọ́pò, wọ́n lósì. Àwọn tó wà ní the National Vice President for the Academy of Islamic Propagation, the whole wide world. Àwọn ni wọ́n hẹ̀ẹ́dì ìtọ́npé ní legal team for academic Nigeria. Ó wá ń fi ọwọ́ wọn sọ̀yà wípé the whole of Academy of Islamic Propagation worldwide, we are solidly behind the chief imam of Ògbómọ̀ṣọ́. Bí mo ti ń sọ bẹ́ẹ̀ náà ló ti rí, insha Allah, agbára Ọlọ́run bọ́ bá ṣe bẹ́ẹ̀, Ọlọ́run bọ́ bá ṣe bẹ́ẹ̀, Ọlọ́run bọ́ bá ṣe bẹ́ẹ̀, la hawla wala quwwata illa billah. Níparí, pẹ̀lú bínú mi ṣe dùn láìpẹ́ yìí. Dákẹ́. Àwọn tó padà
fa wàhálà gangan lélẹ́yìí o gbogbo àsìkò tó ń fa ọ̀rọ̀ yẹn tó kọjọ́ lọ ọba ìsìn ọba òní kọjọ ìmọ̀ọ́mù o ọba òní kọjọ ìmọ̀ọ́mù o ọba òní kọjọ ìmọ̀ọ́mù o àwọn tó bá sí pé gbogbo ìgbésí ayé wọn ọmọ ju ẹjọ́ lọ àwọn tó padà ní ọ̀rọ̀ yẹn o ihun tí ọba sọ yẹn o ọba ṣe máa wá dá sọ́rọ̀ ẹ̀sìn mùsùlùmí àwọn ọlọ́padà yìí mọ́ba lọ́wọ́ ẹ wá fẹ́ sọ bí ìjà ẹ̀sìn ẹ wá ní kí ìmọ̀ọ́mù gbé ọba lọ ilé ẹjọ́ ìmọ̀ọ́mù ló gbọ́ba lọ ilé ẹjọ́. ṣáwa náà tún ti rí ànọ́dá irọ́ tí Alhaji Ọ̀kanlọ́mọ atúrọ́ tàbí èlùbọ́ tí wọ́n pa mọ́ Malam Yusuf Adépọ̀jù Akadip. wọ́n ní kábíyèsí sọ wọ́n ti ìlú Ògbómọ̀ṣọ́ wọn ní àníyàn láti yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀ǹtí ọjọ́ tí Malam Yusuf Akadip tí wọ́n lọ kírun l'Ógbómọ̀ṣọ́ wọ́n láwọn ni wọ́n sọ fún mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ wípé àwọn ọba wọn gbé ọba Ghandi lọ sílé ẹjọ́ tílé ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀. lákòókò tí Malam Yusuf Akadip tí wọ́n lọ kírun l'Ógbómọ̀ṣọ́ pẹ̀lú àwọn barrister US imam ọba Ghandi ò tí ì dé orí àpèrè àwọn baba ńlá wọn ìlú Ògbómọ̀ṣọ́ wọn àti ní ọba tuntun nígbà náà. Malam Yusuf Akadip wọ́n lọ s'Ógbómọ̀ṣọ́ ní February 5, 2023 kábíyèsí ọba Ghandi wọ́n dé orí àpèrè àwọn baba ńlá wọn ní October tí mi bá ṣe mistake. ẹ wo interval tó wà láàrin ìgbà tí Malam Yusuf Akadip tí wọ́n lọ s'Ógbómọ̀ṣọ́ kó tó di pé kábíyèsí ọba Ghandi wọ́n di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. tẹ́ bá wojú screen ẹ rí i pé mo post ìgbà tí Malam Yusuf Akadip tí wọ́n lọ s'Ógbómọ̀ṣọ́ ẹ rí i pé Alhaji Ọ̀kanlọ́mọ òpùrọ̀ ayé àtọ̀run ni wọ́n so ìmáàmù Ògbómọ̀ṣọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ dákun ẹ jìnnà sí wọn ẹ má pè wọ́n tí wọ́n bá ń bu yín ẹ fi wọ́n lẹ̀ ẹ ignore wọn ẹ má bá wọn sọ nǹkan kan ẹ má bẹ nìkankan ẹ dúró tọ Ọlọ́run ọba àlekíọlá yóò sì tó yín lálárànṣe ipò tẹ́ wà yẹn ẹ ní jábọ́ Ọlọ́run ní yẹpẹrẹ yín Ọlọ́run ní fi ipá àwọn ọ̀tá yín ka yín Ọlọ́run ọba àlekíọlá yóò bá wà pẹ̀lú yín subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.